نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn gbà tí a dúpẹ́ fún Ọlọ́run Ọba Allah, àtọrọ àsàlátù fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa ala alihi sallallahu alayhi wa sallam. ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ Ọlọ́run Ọba ilé tí a ń bá bọ̀ nínú al-Qur'an al-Karim, Suratul Ma'idah, aya 20. Suratul Ma'idah aya 20 ibẹ̀ náà ni a ti máa bẹ̀rẹ̀ insha Allah ta'ala lónìí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa idh qala Musa liqawmihi ya qawmi idhkuru ni'matallahi alaykum idh ja'ala fikum anbiya'a wa ja'alakum muluka وآتاكم ما لم يؤت أحدا من العالمين. آية التي أعتبر تفسير وأني أعرضي ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀rọ̀ eléyìí tó ń bọ̀ níwájú. Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, Ọlọ́run Ọba ó ń pè àkíyèsí àwọn Banu Israel nípa àwọn ìdẹ̀ra èyí tí Ọlọ́run Ọba ṣe fún wọn. Nínú àwọn ìdẹ̀ra náà, ó náà ni pé Ọlọ́run Ọba là wọ́n lọ́wọ́ Fáráò àti àwọn ọmọ ogun rẹ̀. Ọ̀rọ̀ eléyìí tí Ọlọ́run Ọba ń sọ ń bí yìí, lẹ́yìn ìgbà tí Ọlọ́run Ọba tó kó wọn yọ lọ́wọ́ Fáráò, tánàbí Musa alayhi salatu wassalam tó kó wọn jáde kúrò nílẹ̀ Misra, tí Fáráò tó tẹ̀lé wọn, tí Ọlọ́run Ọba sì ní kí omi odò òkun ó pín sí méjì, káwọn Banu Israel lẹ́yìn ànábì Musa alayhi salatu wassalam kí wọ́n kọjá nínú alagbalúgbú omi òkun tí omi ò sì fara kàn wọ́n. Eléyìí mu'jiza èyí tó tóbi, ìdẹ̀ra Ọlọ́run ló jẹ́ fún ànábì Musa alayhi salatu wassalam, ó sì ń jẹ́ ìdẹ̀ra Ọlọ́run lérí àwọn Banu Israel àtàwọn ìdẹ̀ra míì náà lọ́wọ́ bá fi ń pè àkíyèsí wọn pé ká máa rántí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wọn. Ọlọ́run wa idh qala Musa liqawmi ay udhkur ya Muhammad. Gbogbo tẹ́ bá ti ń rí wa idh lọ́pọ̀lọpọ̀ ọgbà, ẹ gbọ́dọ̀ ṣe taqdiru kankan síwájú ẹ̀, òun náà ni udhkur ya Muhammad. Rí Ànábì sallallahu alaihi wasallam lọ rántí o. Idh qala Musa liqawmi, nígbàtí Ànábì Musa alayhi salatu wassalam tó ń sọ fún àwọn ìjọ rẹ̀. Man hum qawmuhu hum Banu Israel. Ọlọ́run Ọba ó máa ń sọ pé qawmuhu fáwọn òjíṣẹ́ Ọlọ́run kọ̀ọ̀kan,
ìyẹn túmọ̀ sí wípé àwọn tí Ọlọ́run ọba rán òjíṣẹ́ òun sí náà ni àwọn àjọ rẹ̀. Gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run tá a rí yẹn àyàfà Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam Ọlọ́run rán sí gbogbo àgbáńlá ayé. Ọlọ́run wa ma arsalnak illa rahmatan lil alamin fún gbogbo àgbáńlá ayé Ọlọ́run rán Ànábì sallallahu alayhi wa sallam. Ṣùgbọ́n gbogbo àwọn òjíṣẹ́ tó kù Ọlọ́run rán wọn sí ila qawmihi. Inna arsalna Nuhan ila qawmihi. Arán Ànábì Nuh lọ sọ́dọ̀ àwọn wo arán sáwọn ìjọ rẹ̀. Ànábì Musa alayhi salatu wassalam lọ́pọ̀lọpọ̀ inú al-Qur'an ẹmọ pípọ̀ idh qala Musa li qawmi ya qawmi wa idh qala Musa li qawmi ya qawmi. Bàtí Musa náà ń sọ fáwọn ìjọ tààrán sí. So yẹn túnmọ̀ sí pé Ànábì Musa alayhi salatu wassalam Ọlọ́run ọba rán sí àwọn wo Banu Isra'il. Bákan náà Ànábì Isa ibn Maryam, Ànábì Isa ibn Maryam Ọlọ́run rán sí li qawmi àwọn ìjọ rẹ̀. Wa idh qala Isa ibn Maryam li qawmi ya bani Isra'il. Òun náà bá àwọn ìjọ rẹ̀ sọ̀rọ̀. Àwọn wo làwọn ìjọ Ọlọ́run rán sí Banu Isra'il. Man ansari ila Allah qala al-hawariyun nahnu ansarullah. Gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba tó ṣáájú Ọlọ́run rán wọn sí àwọn ìjọ wọn. Illa nabiyyana Muhammadan sallallahu alayhi wa alihi wa sallam. Àyàfi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nìkan Ọlọ́run rán sí kí ni o rahmatan lil alamin. Gbogbo ayé Ọlọ́run rán Ànábì sí. Gbogbo ayé tọ́lọ́run wá rán Ànábì sí àpínsọ́nà méjì. A ní ummatul ijaba wa ummatul da'wa. Ummatul ijaba òun náà làwọn tá gbọ́rọ̀ Ànábì sallallahu alaihi wasallam lẹ́nu umma ni wá. Àgbà fún àṣìtẹ̀lé. Wa ummatud da'wa àwọn tí ó gbà fún Ànábì sallallahu alaihi wasallam náà tí wọ́n ń ṣe nǹkan míì tí wọ́n ò gbà Ànábì lójíṣẹ́ Ọlọ́run ara umma Ànábì sallallahu alaihi wasallam náà ni wọ́n wà. Ṣùgbọ́n àwọn umma tí ó gbà láwọn àápò wọn ní ummatud da'wa. Ànábì Musa alayhi salatu wassalam Ọlọ́run jẹ́ kó yé wa nínú àyà yìí pé rasulun ila bani Isra'il. Àwọn ọmọ Israel lọ́lọ́run rán Ànábì Musa sí. Wa idh qala Musa li qawmi. Ọlọ́run ní ẹlọ́run tí nígbàtí Ànábì Musa alayhi salatu wassalam tó ń sọ fún àwọn èèyàn rẹ̀, àwọn ìjọ rẹ̀, èyí ni àwọn Bani Israel. Ya qawmi. Ya qawmi kusra. Kò sọ pé ya qawmi, ó ní ya qawmi. Kí ló lè mú gba kẹsọ̀rọ̀ mẹ́? Ẹ̀rì kún wọ́n ti hádìfù ya. Ya ẹni tó ń sọ̀rọ̀. Ya qawmi. Kẹsọ̀rọ̀ tó wà ń bẹ́ lójú ká mọ̀ pé ya yẹ ó kúrò mẹ́. So kẹsọ̀rọ̀ yẹ ló ń relé ló ń dúró fún ya bó ṣe wáyé. Torí pé dọ́mà ọba wa orin ẹbẹ́ẹ̀kọ́ fat'a kí ló bá rìn alif kẹsùrọ̀ kí ló bó rìn ya tàbí wọ́n mú ya kúrò bẹ̀ tí kẹsùrọ̀ bá ti dúró a mọ̀ pé ya wà ya qawmi ayé ya qawmi. Ànábì Musa alayhi salatu wassalam ó ní ya qawmi mo pẹ̀lú ìjọ mi èyí ni àwọn Banu Isra'il. Udhkuru ni'matallahi alaykum. Ẹ rántí àwọn ìdẹ̀ra Ọlọ́run ilé ìtọ́lọ̀ wọn bá ṣe léyìn lórí. Afọ́wọ̀ Abdurrahman bin Nasir as-Sa'di alayhi rahmatullah wọ́n ní kí ni àwọn ìdẹ̀ra tí Ànábì Musa alayhi salatu wassalam tó ń ráwọn Banu Isra'il létí
wọ́n ní lamma imtanna Allahu ala Musa wa qawmi binajatihim min Fir'aun wa qawmihi. wọ́n ní ìgbà tí Ọlọ́run ọba lamma imtanna Allahu ala Musa wa qawmihi, ìgbà tí Ọlọ́run ọba ṣe ìdẹ̀ra rẹ̀ lórí ànábì Musa àti àwọn ìjọ rẹ̀. kí ni ìdẹ̀ra Ọlọ́run ọba tí Ọlọ́run ọba ní kí ànábì Musa kó rán àwọn èèyàn rẹ̀ létí? ó náà ní binajatihi min Fir'auna wa qawmihi. bọ́lọ́run ọba ṣe là wọ́n lọ́wọ́ Fir'aun àti àwọn ọmọ ogun Fir'aun, ìdẹ̀ra tó tóbi ni. wa asrihim, ìdẹ̀ra tó tóbi ó ní bí Ọlọ́run ọba ṣe là wọ́n, ìyẹn àwọn Banu Israel, tọ́lọ̀ ń là wọ́n kúrò níbi ìgbèkùn. torí pé Fir'aun ó dè wọ́n nígbèkùn ni, wọn ò ní freedom ní àwọn Banu Israel. wasti'badihim, bákan náà ìmúnilẹ́rú, ìgbésẹ̀ ayé ẹrú ni wọ́n ń gbé lọ́dọ̀ Fir'aun. kọ́lọ̀ tó gbé ànábì Musa dìde alayhi salatu wassalam láti tú wọn sílẹ̀. dhahabu qasidin li awtanihim wa masakin. ìdẹ̀ra Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí Ọlọ́run Ọba ní kí àwọn Bani Israel kí wọ́n rántí láàyè yìí, òun náà ni wípé Ọlọ́run là lọ́wọ́ Fir'aun, lọ́wọ́ fìyàjẹ, lọ́wọ́ ìmúnilẹ́rú. wọ́n jáde kúrò lẹ̀ Misra, wọ́n dojúkọ ibi tí wọ́n ti wá. níbo la Bani Israel ti wá? àti Sham ní ti wá. nítorí pé ànábì Musa alayhi salam, ànábì Yusuf tí í ṣe ọmọ Yaqub alayhi salatu wassalam, Yaqub tẹ́rí yẹn òun náà ní jẹ́ Israel. ànábì Yaqub òun ló ń jẹ́ Israel. àwọn ọmọ tí Yaqub bí náà ń pè ní Banu Israel, ay Banu Yaqub, Banu Yaqub. kí ló sọ àwọn ọmọ Yaqub dára Misra? gbogbo aná ti mọ ìtàn ànábì Yusuf alayhi salatu wassalam. ìgbà tí àwọn ọmọ ìyá rẹ̀ ṣe kéta rẹ̀, tí wọ́n sọ sí kànga, tí àwọn arìnrìn àjò oníṣòwò tí wọ́n rí, tí wọ́n yọ, tí wọ́n tà sí ilẹ̀ Misra. ìgbà tí wọ́n tà síbẹ̀, wọ́n tà sí ààfin. gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ gbogbo aná mọ̀, tó fi padà lọ sí ẹ̀wọ̀n, tó fi padà jáde lẹ́wọ̀n, tó fi padà wá di ẹni tó ń bójútó ọrọ̀ ajé ní gbogbo ilẹ̀ Misra. tí àwọn èèyàn rẹ̀ táwọn náà bẹ̀rẹ̀ sí ní wá ń ra oúnjẹ nígbà tó dáadáa gbogbo ayé, tí pé Misra nìkan lóúnjẹ ṣẹ́kù sí. ibẹ̀ ni ànábì Yusuf ó ti fara hàn àwọn ọmọ ìyá rẹ̀ pé ṣé ẹ̀dá mi mọ̀mọ́ ni ana Yusuf, èmi ni Yusuf. ó wá nìkan lọ kó gbogbo àwọn fámílì òun wá láti Ṣám. wọ́n wá padà kó wọn wá, àti bàbá àti ẹgbẹ́ wọn wá sí ilẹ̀ Misra. ilẹ̀ Misra yẹn ni wọ́n wá títí tí wọ́n padà sí ibi tán ti wá mọ́, náà fi wá dára ilẹ̀ Misra. àmọ́ àwọn tó ní ilẹ̀, àwọn Aqbab tí wọ́n ń gbé Misra, wọ́n dára wọn mọ̀. wọ́n dá wọn àjòjì tí wọ́n fi ìlú àwọn ṣe ibùgbé, wọ́n dá wọn mọ̀. báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wọn lò níbàálò pé ẹ̀yin sára wa, títí tó fi dàsìkò Fir'aun Musa. òun ló wá gbé kíní yẹn lérí jù wípé gbogbo ẹni tí è bá ti ṣe Kíbútì, tí è sára ìlú yìí, òun ni yóò máa jẹ́ ọmọ onílẹ̀. gbogbo àwọn àtọ̀húnrìnwá wọn ó máa jẹ́ ẹrú fún àwọn ọmọ onílẹ̀. báyìí ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ àwọn Banu Israel tó ń bẹ ní Misra. wọ́n ń pa àwọn ọmọ wọn ọkùnrin, wọ́n ń fi àwọn ọmọ obìnrin lẹ̀. gbogbo iṣẹ́ wàhálà àwọn ni wọ́n fi ń ṣe. in tó ṣẹlẹ̀ gan ni kọ́lọ́run tó gbé ànábì Musa dìde pé kó lọ là wọ́n kúrò níbi ìmúnilẹ́rú, kó sì dá wọn padà lọ síbi ìlú wọn tán ti wá láti pìlẹ̀ ní Ṣám, kó dá wọn padà síbẹ̀. ṣẹlẹ̀ ìlọ́lọ́wọ́ bá fi rán wọn létí wípé wa idh qala Musa li qawmi, Ọlọ́run ní ẹ lọ rántí
nígbàtí ànábì Musa ń sọ fún àwọn Banu Israel ya qawmi udhkuru ni'matallahi alaykum ó ní ẹ̀yin ìjọ mi ẹ máa rántí àwọn ìdẹ̀ra Ọlọ́run Ọba ètò sílẹ̀ yìí lórí ó kó yín kúrò lọ́dọ̀ Fir'aun ó sọ yín dòmìnira idh ja'ala fiikum anbiya nínú àwọn ìdẹ̀ra Ọlọ́run Ọba èyí tó fojú hàn tọ́lọ́run sí fọ́mọ Israel Banu Israel òun náà idh ja'ala fiikum anbiya idh ja'ala fiikum anbiya Ọlọ́run Ọba sọ pé idh ja'ala minkum anbiya jẹ́ àtọ́ ń bẹ láàrin idh ja'ala minkum àti idh ja'ala fiikum so yẹn túnmọ̀ sí wípé tẹbá wọnú al-Qur'an Karim bàtọ́lọ̀ ń sọ̀rọ̀ nípa Ànábì sallallahu alayhi wa alihi wa sallam Ọlọ́run bá ní laqad ja'akum rasulun min anfusikum láàyè mi huwa alladhi ba'atha fikum rasulan ìgbàtọ́lọ́wọ́ bá ń sọ láàyè huwa alladhi ba'atha huwa alladhi ba'atha fil ummiyina rasulan yatlu alayhim ayati wa yuzakkihim wa yu'allimuhum alkitaba wal hikma wa in kanu min qabl la fi dhalalin mubin kalima waj'alakum idh ja'ala fikum anbiya àwọn àfáàní ó lè túmọ̀ minkum ó sì lè túmọ̀ fikum gangan ìtumọ̀ méjèèjì ni wípé idh ja'ala fikum anbiya ìgbà tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nínú ẹ̀yin Banu Israel nínú Banu Israel Ọlọ́run gbé dìde láàrin yín òjíṣẹ́ yìí ṣe ìran Fir'aun fikum nínú ẹ̀yin Banu Israel náà ni Musa ti wá ọ̀nà kan ní ọ̀nà ẹlẹ́ẹ̀kejì idh ja'ala fikum ó lè túmọ̀ sí wípé minkum nínú yín ìjọ ń túmọ̀ sí wípé òun náà èèyàn bí tí lò náà kìí sáńgẹ́lì kìí ṣe màláíkà minkum yẹn òun fẹjú nítumọ̀ Allah lè sọ wípé inna Allah istafa inna Allah istafa inna Allah yastafi min al-malaikati rusulan wa min an-nas Ọlọ́run bá mú òjíṣẹ́ min al-malaika nínú ìran malaika wa min an-nas nínú ìran èèyàn náà so torí pé min ìtumọ̀ rẹ̀ ó fẹ̀jú tó yẹ pé min ni ó lè túmọ̀ sí pé nínú ìran ọmọnìyàn ó dẹ̀ lè jẹ́ nínú ìran yín ṣùgbọ́n fíkún ìyẹn ń jẹ́ kó clear pé nínú ẹ̀yin ọmọ Israel ni Musa ti jáde nínú ẹ̀yin ọmọ Israel ni Musa ti jáde bákan náà kì wá ṣe Musa nìkan ló jáde nínú ọmọ Israel Ànábì Yusuf Ànábì Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run Ànábì Yaqub Ànábì Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run kìí ṣe òdú èyí nìkan làwọn tán jáde nínú Banu Israel tọ́lọ̀ ń ṣe wọ́n lánàbí Ọlọ́run ìdẹ̀ra Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ní kí Ọlọ́run gbé ànábì dìde nínú àwọn ìràkà kí àwọn Banu Israel kama rántí ìdẹ̀ra tí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tó ṣe fún wọn náà waja'alakum muluka bákan náà Ọlọ́run sì tún ṣe yín ní muluka
ẹni tí ó di òmìnira, ẹni tá a fún lómìnira ara rẹ̀, torí pé kò sí nǹkan tá a fi ń pe ọba ní ọba ju kó lómìnira lọ. torí pé tá a bá ní ká túmọ̀ ẹ̀ sí pé waja'alakum mulukan, ọlọ́run sì ṣe yín lọ́ba, ṣé gbogbo Banu Isra'il náà nájọba náà bí ṣe mú ọ̀nà jọba ló jẹ́ pàwọn olùmọ̀ tafsir wọ́n ní ìtumọ̀ mulukan níbí yìí ó náà ni gbogbo ẹnikẹ́ni tó bá ti wà lómìnira, wọ́n ti wà lábẹ́ ìgbèkùn Fìràún tẹ́lẹ̀. ìgbà tí ọlọ́run wá là wọn kúrò lábẹ́ ìgbèkùn tán wà lómìnira wọn, ọlọ́run wá sí wọ́n ní muluk. ìtumọ̀ muluk ń bẹ̀yẹ ó náà ni ahrar, wọ́n di ọmọlúwàbí. àfáwà Abdurrahman bin Nasir as-Sa'idi alayhi rahmatullah wọ́n ní waja'alakum muluka ay waja'alakum tamlikuna amrakum, ẹ padà di ẹni tó ṣe wípé ẹ wá ní kápá lórí ọ̀rọ̀ ara yín, bihaythu innahu zala ankum isti'badu aduwwikum lakum. ìmúnilẹ́rú tí Fáráò mú yín lẹ́rú, Ọlọ́run ọba mú kúrò fún yín. fakuntum tamlikuna amrakum wa tatamakkanuna min iqamati dinikum, ẹ padà di ẹni tó dára yín ni tẹ́ẹ̀sí lábẹ́ ìgbèkùn Fáráò. ìtumọ̀ waja'alakum mulukan, ìtumọ̀ rẹ̀ lélẹ̀. ibi ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tafsir ni wọ́n fi sí. àfáwà Ibn Kathir alayhi rahmatullah wọ́n ní wa idh qala Musa liqawmihi ya qawmi udhkuru ni'matallahi alaykum idh ja'ala fikum anbiya ay kullama halaka nabiyyun, wọ́n ní gbogbo àtànàbí kan bá ti lè papòdà qama fikum nabiyyun min ladin abikum Ibrahim wa ila ma ba'd, Ọlọ́run tó gbójíṣẹ́ ní ìdìde láti inú àrọmọdọ́mọ wọn. bákanáà wa kadhalika kanu la yazaluna fihim al-anbiya, kò sígbà kan tọ́lọ́wọ́ ma gbá Nábì dìde láàrin wọn, yad'una ila Allah, tí ó ma pè wọn lọ sí ibi tọ́lọ́hun, wa yuhadhdhiruna niqmata, tí ó sì ma kì wọ́n nílọ̀, tí ó ma ṣọ́ wọn lára kúrò níbi ìyà Ọlọ́run, hatta khutimu bi Isa ibn Maryam, títí tó fi jẹ́ wípé gbogbo àwọn òjíṣẹ́ tó wá nínú Banu Israel ẹni tọ́lọ́run fi sòpin ọ̀nà l'Ànábì Isa. ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àṣẹ táwọn ẹ̀mí máa ń ṣe wípé òpin gbogbo òjíṣẹ́ òun l'Ànábì Isa, bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n nínú Banu Israel. Ànábì Isa alayhi salatu wassalam òun ló pin òjíṣẹ́ nínú àwọn wo nínú Banu Israel. lẹ́yìn Isa Ọlọ́run ò tún gbé nìkankan dìde lójíṣẹ́ mọ́ nínú ìran Banu Israel. Ọlọ́run wá sí Ànábì sallallahu alayhi wasallam, ó ṣe òun ní òpin gbogbo tí ń jójíṣẹ́ yálà ní Banu Israel ní àbáwọn mi. Ọlọ́run ọba ó fòpin sí ìjójíṣẹ́ nínú Banu Israel pẹ̀lú Ànábì Isa ọmọ Maryam. thumma awha Allah ila khatamir rusul wal anbiya al-itlaq Muhammad bin Abdullah al-mansub ila Ismail bin Ibrahim wa huwa ashrafu min kulli man taqaddamahu minhu. Ọlọ́run wá fi Ànábì sallallahu alaihi wasallam ó fi ṣe òpin gbogbo àwọn òjíṣẹ́ pátápátá, nígbà tó ṣe pò náà ló lọ́lá jù nínú gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run. wọ́n ní wa qawluhu wa ja'alakum muluka, ọ̀rọ̀ tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó sọ wípé a sì ṣe yín ní muluk. An Ibn Abbas, àfọwọ́ Abdullah ibn Abbas, wọ́n ní ìtumọ̀ muluku yẹn qala al-khadim wal mar'a, wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá ti níyàwó ńlé tó sì tún lọ́mọ ọ̀dọ̀ tí wọ́n ń ṣúgbà rẹ̀, ọba nìwọ náà. so yẹn túmọ̀ sí pé tó bá ń sọ pé ẹnìkan ọba ìwọ náà nínú yàrá rẹ̀, ọba nìwọ náà.
o lè sọ fún ìyàwó rẹ̀ pé tí mo fẹ́ jẹ rí o ìyàwó rẹ̀ fẹ́ jáde ó gbá ìrọ̀lá lọ́wọ́ rẹ̀ oníkò sáyé ọba ni wọ́n náà ìkákà jù kan lọ so ìyẹn túnmọ̀ ìpé ta bá ń sọ pé al-mulk awil malik ta bá ní al-malik ọba bil-i'tibar aw bil-i'tibarat ó ní ṣe pẹ̀lú ojú ta bá fi wo ẹ̀rẹ́ lómi ń gbá mi tó bá mọ̀ nǹkankan ṣe dáadáa á pè lọ́ba ẹni tó bá mọ̀ bẹ̀ẹ́ ṣe dáadáa nísìn kí ni wọ́n pè ọba ọbẹ̀ ṣé túnmọ̀ ní pé ọba ìlú ni là gbogbo ìgbà tí ọmọnìyàn bá ti ń rí wípé òun wà lómìnira òun lè dá ṣe nǹkan fúnra òun ẹni tọ̀hún náà ọba ni òun náà láì tó wà ló fi jẹ́ wípé al-milkiyya an-nisbiyya òní tọ́lọ́wọ́ bá ń tọ́ka sí bí wípé wa ja'alakum mulukan a sì ṣe ẹ̀yin náà lẹ́ni tí yóò wà lómìnira lẹ́yìn ìgbà tẹ́ ti wà nípò ẹrú lábẹ́ Fir'aun. Afọ́wà Ibn Kathir alayhi rahmatullah wọ́n mú hadithi kan wá hadithi ń bẹnu tíra afọ́wà Muslim láti fi gbé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí lẹ́yìn wípé wa ja'alakum muluka Ọlọ́run bá sì ṣe yín ní olómìnira ká tú báyẹn òun ló dọ́gba ju ká tú wípé wa ja'alakum mulukan káwà lọ ṣùgbọ́n Ọlọ́run sì ṣe yín ní ọba torí pé gbogbo ọba ní Israel kan náà jọba wọ́n torí pé inú àdísì àbí Abdurrahman al-Hubli qala sami'tu Abdullah ibn Amr ibn As ó ní mo gbọ́ lẹ́nu Abdullah ibn Amr ibn As wa sa'alahu rajul arákùnrin kan bi léèrè faqal arákùnrin wa ní alasna min fuqara'il muhajirin ṣé àìwá ṣe aláìní ni nínú àwọn tó ṣe ìjírá wá láti Makka lọ sí ìlú Madina faqala lahu Abdullah afọ́ Abdullah wá fún lésì wípé alaka mura'atun ta'wi ilayha so níyàwó tó yẹ pé bọ̀bá lọ́tọ̀ bá bọ̀ ọ̀dọ̀ rẹ̀ náà lọ mọ́ tún fàbọ̀ sí qala na'am arákùnrin ẹni mo níyàwó tó yẹ pé tí ń bá lọ tí mo bá bọ̀ ọ̀dọ̀ rẹ̀ náà ni mo ń fàbọ̀ sí qala alaka maskanun taskunu so nílé tó ń gbé tí èdè pé ta ló ń sùn ó ní mo nílé tí mo ń gbé qala na'am ó ní bẹ́ẹ̀ ni qala fa anta minal agniya ó yí só lọ sí nínú ọlọ́rọ̀ olówà qala fa inna li khadima arákùnrin yẹn ni pé yìí nìkan gan kọ́ mo tún ní ọmọ ọ̀dọ̀ tá bá fẹ́ béèrè mi òun lẹ́kọ̀ọ́kọ́ pàdé ní ọ̀sọ̀ sí mo wà lé àbí mi sí lé ní ọmọ bá mi pa kókó fáwọn nǹkan ọ̀sìn mi mo tún ní afọ́ Abdullah ibn Amr ibn As qala fa anta minal muluk ọba ni wọ́n náà láàyè tí ẹ náà ọba ni wọ́n náà so yẹn túmọ̀ sí pé wọ́n a máa lo gbólóhùn ìjọba nisbiyan gbogbo nǹkan tí Ọlọ́run bá fún yàn ní kápálé lórí ọba ni ọ́ ẹlòmí ń bẹ wọ́n pè ní ọba àmà wọ́n pè ní ọba àmà bẹ́yàn bá jẹ́ aṣáájú níbi nǹkan tó ṣe pé àwọn èèyàn máa gbàyànjá lọ́wọ́ rẹ̀ kí wọ́n tó ṣe ìwọ láṣáájú ọba nìwọ náà ní kíní o láì ní eléyìí ni àwọn àfáà náà fi túmọ̀ áyà yìí pé wa ja'alakum muluka Ọlọ́run sì ṣe ẹ̀yin Banu Israel Ọlọ́run ṣe yín ní ọ̀gá láàyè ara yín nígbà tó ṣe pé tẹ́sì tí ń jómìnira rí bẹ́ẹ̀ ṣe ń bímọ inú oko ẹrú náà lè gbé wọn sí àwọn bàbá yín ẹrú ni wọ́n jẹ́ àwọn bàbá bàbá yín ẹrú ni wọ́n jẹ́ àwọn bàbá bàbá yín ẹrú ni wọ́n jẹ́ àwọn ọmọdé ẹ̀tún bí náà ẹ̀tún bí wọn sóko ẹrú lábẹ́ Fáráò ìgbà tí Ọlọ́run wá là wọ́n pẹ̀lú ànábì Musa alayhi salatu wassalam tánàbí Musa kó wọn kúrò lábẹ́ ìfìyàjẹ Fáráò Ọlọ́run wá rán wọn létí wípé ìdẹ̀ra Ọlọ́run ọba tó tóbi ní o wa ja'alakum muluka Ọlọ́run padà sọ yín di olómìnira wa ataakum ma lam yu'ti ahadan minal alamin Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó sì fún yín ní tí ò fún ẹnì kankan
ọlọ́run fún yín ní tí ò fẹ́ nìkankan minal alamin nínú àwọn èèyàn tẹ́ ẹjọ́ lùgbà láyé ẹ má túmọ̀ rẹ̀ pé minal alamin ọlọ́run fún yín ní nǹkan tí ò fún gbogbo èèyàn láyé kò sí tọ́lọ́run fún Banu Israel ní tọ́lọ́run fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ojú tí ọlọ́run fún Banu Israel ṣèdí tó fi jẹ́ pé àpanupọ̀ gbogbo àwọn olùmọ̀ tafsir wọ́n ti ká mọ̀ kí bá sì tú àyà yìí ni pé wa ataakum ọlọ́run sì fún yín ma lam yu'ti ahadan minal alamin ìntọ́lọ́run ò fún ẹnì kankan nínú àwọn tí ẹjọ́ ló gbà lásìkò yín láyé ṣùgbọ́n tí wọ́n ti lọ ọlọ́run tún fún àwọn èèyàn ní tó ju tí wọ́n lọ àfọ́ Ibn Kathir alayhi rahmatullah wọ́n ní wa ataakum ma lam yu'ti ahadan minal alamin ya'ni alamiyin zamanikum alami zamanikum pé àwọn èèyàn tí ń bẹ lásìkò yín ọlọ́run ọba kò fún ẹnìkankan nínú àwọn tẹ́ ẹjọ́ lo ayé nígbà náà ní ìtọ́lọ̀ ń ṣe fún Banu Israel torí pé àwọn tí wọ́n lo ìgbà pẹ̀lú àwọn Banu Israel wọ́n pọ̀ kìí sọmọ Yakubu nìkan ló lo ayé nígbà náà fa innahum kanu ashrafa an-nas fi zamani torí pé lásìkò tí wọ́n yẹn àwọn lẹni tí wọ́n bí jù nínú àwọn èèyàn tó ń bẹ láyé ńgbà náà torí pé fi zamanihim minal Yunan àwọn Greek wọ́n ti pẹ́ tí wọ́n sì ní ọ̀làjú ìlú tó ń pè ní Greece àwọn aráàlú yẹn ni Greek èdè wọn ni Greek àwọn Yunan ní ọmọ ń pè wọ́n àwọn tí ń bẹ fáfá kán tí ẹ̀ tó bí Ànábì Ìsá ọmọ Maryam tẹ́bá ń sọ̀rọ̀ nípa àwọn philosophers àwọn Aflato Plato àti àwọn Socrates àwọn Aristoteles gbogbo àwọn yẹn wọ́n ti wá síwájú kí Ànábì Ìsá kó tó délé ayé ṣùgbọ́n bí wọ́n ṣe lògbà tó nígbà náà tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú sáyẹ́nsì tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú philosophy síbẹ̀síbẹ̀ Ọlọ́run ò pọ́n wọn lé tó bó ṣe pọ́n àwọn Banu Israel àwọn tí wọ́n jọjọ lògbà nígbà náà nìyẹn lásìkò wọn yìí al-Qibt àwọn ará alẹ́ Misra àwọn ni Qibt gbogbo àwọn wọ̀nyí àwọn ìran tí wọ́n lo ayé ńgbà náà ni ṣùgbọ́n Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ìntọ́lọ̀ ń ṣe fún Banu Israel Ọlọ́run Ọba ní wa ataakum ma lam yu'ti ahadan minal alamin a fún yín ní in tí a kò fún ẹnikẹ́ni nínú àwọn tẹ́ ẹjọ́ lò pa láyé ńgbà náà ká má sọ pé gbogbo ayé in tí Ọlọ́run fún Ànábì sallallahu alaihi wasallam ó ju in tí Ọlọ́run fún Banu Israel lọ áyà yìí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó fẹ́ ká mú ẹ̀kọ́ tó pọ̀ jáde ńbẹ̀ lákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ tá a rí mú jáde ńbẹ̀ òun náà ni pé Ànábì Musa alayhi salatu wassalam arsalahu Allahu ta'ala ila Bani Israel faqat àwọn ọmọ Israel nìkan lọ́lọ́run rán Ànábì Musa sí kí nìdí tá a fi sọ bẹ́ẹ̀ Ọlọ́run wa idh qala Musa linnas liqawmi Ọlọ́run rán sí gbogbo èèyàn Ọlọ́run ní ìgbà tí Musa ń sọ fún àwọn èèyàn rẹ̀ àwọn wo làwọn èèyàn rẹ̀ Bani Israel so arimújáde ń bẹ̀rẹ̀ wípé arsalallahu ta'ala Musa ila qawmihi faqat Bani Israel bákanáà arimújáde wípé díkùrù ni'matillahi ta'ala kéèyàn ó máa rántí ìdẹ̀rọ Ọlọ́run Ọba tí ọlá rẹ̀ ga ó máa yajlibu mahabbatallahi fil qulub
wa shukrahu ta'ala tí ẹ bá máa rántí ìdẹ̀ra tọ́lọ́run bá ṣe fún yàn ní máa jẹ́ kéèyàn nífẹ̀ẹ́ Ọlọ́run yóò sì jẹ́ kéèyàn lè máa dúpẹ́ ẹ rí pé Yorùbá náà máa ń sọ wípé tí ẹrú bá manúrò yóò dúpẹ́ bí manúrò tí wọ́n ń sọ ẹni pé tó bá lè máa rántí ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún yóò máa pẹ́ kó dúpẹ́ fọ́lọ́ ala sabilil mithal ọmọ nìyàn lè jí láàárọ̀ ìnísì kí owó kankan má bàjí kó má sí owó lọ́wọ́ ẹ̀ kò tí ma tí ó jẹ kò tí ma tí ìyàwó jẹ ọba káríjọ ohun bànújẹ́ ohun ronú wọ́n ní kọ́ wá kí sọ̀látùl fajr ẹ máa lọ òun bọ̀ ẹ̀mọ́ tó ń rò tó bá wá rí ẹnìkan rán létí pé kí ló dé tó káríjọ pé a ní òsín tó wó jẹ láàrin dúpẹ́ fọ́lọ́ síbọ̀ náà ló sọ̀rọ̀ ṣé gbogbo ẹni tó sùn lánàá ló jí láàárọ̀ ẹlòmí sùn lẹ́ni tó lè sọ̀rọ̀ lánàá bó ṣe jí láàárọ̀ kò lè sọ̀rọ̀ máa ìyá jáde nígbà jáde tán tó kírun ọlọ sí ilé ìwòsàn orí àwọn èèyàn tó ṣe pé àdúrà àwọn òpé méjì ẹyọkàn náà làdúrà àwọn ẹni tí ń bẹ lórí ààrẹ tẹwàá sọ pé tó Ọlọ́run ọkọ̀ ọgbà Ọlọ́run bá jogún ẹ̀ fún ọlọ́mọge ọ̀sọ́rọ̀ Ọlọ́run bá jogún ẹ̀ fún ilé ìgbà yóò ní ẹjọ́ tó lọ́lọ́ tẹ́ẹ̀ bá máa gbà tó ẹ̀kẹ́ ṣe ẹkùnrin ayé síta àdúrà kan náà ni pé kọ́lọ́run kó ṣe kí ní ó fún àlàáfíà lẹ́yìn àlàáfíà àwọn tó bá dúró tán ló tó kan ìyẹ́ abẹ́ni tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n tẹ́wà ń tọ̀ owó mílíọ̀nù Ọlọ́run bá sí nínú kóhun jáde kóhun lómìnira àwọn bàbá wa fi máa ń ṣàdúrà pé Ọlọ́run má ṣe wá láládùá kan àṣẹ nínú ìdẹ̀rọ Ọlọ́run náà ni pé àdúrà rẹ̀ pọ̀ tó ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run so irú ẹni yẹn tó bá wá rán létí gbogbo ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún tí òun rántí yẹn yóò ṣe kí ni o ojú ẹsẹ̀ ní òdùpẹ́ àlọ́gbò dúpẹ́ o so ìdí nìyẹn pé nínú àǹfààní tó ń bẹ nínú àyà yìí pé udhkuru ni'matallahi alaykum ẹ máa rántí ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún yín téèyàn bá máa rántí ìdẹ̀ra dhikru ni'ma aw tadhkiru nasi ni'amallahi ìmọ̀ ráwọn ènìyàn létí ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wọn yújíbù mahabbatallahi fi qulubin nas wa shukrahum lah yóò lè jẹ́ káwọn èèyàn nífẹ̀ẹ́ Ọlọ́run pé àtọ́lọ́run ṣe dáadáa fún mi yóò sì lè jẹ́ kéèyàn lè máa dúpẹ́ fọ́lọ́run so yẹn túmọ̀ sí pé gbogbo ẹni tó fẹ́ jó ní wàásí náà ẹ jẹ́ ká máa ráwọn èèyàn pé ẹ máa dúpẹ́ fọ́lọ́run ẹ máa dúpẹ́ fọ́lọ́run kọ́kọ́ rán wọn létí Ọlọ́run máa sọ orí báyìí fún torí pé tó bá ní ká dúpẹ́ fún Ọlọ́run ṣe tọ́ ń lè gbé sí wọn lẹ́nu pé kí láwọn fẹ́ dúpẹ́ fún ṣùgbọ́n rán wọn létí ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wọn táwọn náà bá ronú sí wọ́n mọ̀ pé ó yẹ káwọn ò dúpẹ́ ó yẹ káwọn ò ṣe tọ́lọ́ ẹni tó ní ó kírun tó lóun ò ní kírun rán létí ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún òun náà padà àkọ́rà pẹ̀lú ìdẹ̀ra yẹn tó bá ti wá gbà pọ́lọ́run ṣe ìdẹ̀ra yẹn fún ọ kí lọ fẹ́ fi máa dúpẹ́ fọ́lọ́ má kírun ìmọ̀ ránra wa létí ìdẹ̀ra àbí fúnra rẹ̀ gan ló jókòó lòun ronú ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún ọ yóò jẹ́ kẹ́mì rẹ̀ ó fà sọ́dọ̀ Ọlọ́run láti lè máa ṣètò Ọlọ́run ó gbé fóònù lọ́wọ́ ó tilẹ̀kùn mọ́rí òun wò kú lórí fóònù ẹ̀mí rẹ̀ ọmọ sọ pé tí mo sì ń ṣe yóò Ọlọ́run fẹ́ tí mo ń ṣe Ọlọ́run fẹ́ bó o ṣe ń lò yẹn o lè má fi nǹkan yẹn lẹ̀ ṣùgbọ́n tó bá rántí pé ẹni tó já fọ́jú kò mọ̀ lé wọn fóònù báyìí ìdẹ̀ra tọ́lọ́run bá ṣe fún mi pẹ̀lú ojú tó fún mi mo tún wá fi ń wò kúwò ìtọ́lọ́run fẹ́ lórí fóònù ẹ̀mí rí ó sọ̀kì tí ìbá ẹ̀kọ́ ṣe ìtọ́nù ti yí sí ọlọ́kàn ó fi nǹkan yẹn lẹ̀ àbẹ́ni tó ṣe wípé ó ń yapa àṣẹ Ọlọ́run ọmọ orúgbá àlàáfíà mẹ́lọ́run fún mi tí mo fi ń ṣe lọ́yìn ìmọ̀ rántí ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa a máa jẹ́ kéèyàn ó lékún níbi ìṣe tọ́lọ́run a sì máa jẹ́ kéèyàn ó jìnà sí ìyapa àṣẹ Ọlọ́run bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a rí mú nínú àyà yìí ó ní idh ja'ala fikum anbiya wa ja'alakum muluka àwọn afáàjẹ́ kó yíwa pé gbà mí ń bẹ èèyàn máa ń rán èèyàn létí láàrin gbogbo èèyàn àwọn oore ìdẹ̀ra kan tọ́lọ́run ṣe fún ọ ládàáyanrí tó fi ju ẹgbẹ́ lọ àwọn àfáà ní ọ̀nà méjì ló pín sí tá a bá rí pé tá a bá rán ẹni yẹn létí nǹkan yẹn
mímbà bí tadhkir láti fi rán létí la fi sọ wọ́n ní kò sí láì fi bẹ̀ wọ́n ní gbọ́ta bá rán létí nǹkan yẹn tó bá pé bá a ṣe ń sọ yẹn qad yujibul iftikhar ó lè ṣokùnfà kẹ́ni á fẹ́ máa ṣe fáàrí wọ́n ní ká má sọ lọ́bẹ̀ kí ni túnmọ̀ eléyìí òun náà ni wípé Ọlọ́run bá ní idh ja'ala fikum anbiya wa ja'alakum mulukan wa ataakum ma lam yuti ahadan min al-alamin ẹ̀rántí ìntọ́lọ̀ ń ṣe fún yín kò tún sẹ́ni tó ṣe rú ẹ̀ fún ṣé ẹ mọ̀ pé generally Ọlọ́run kẹ́ wa gbogbo wa ló kẹ́ ó tún wá rí pé ẹnìkan Ọlọ́run tún kẹ́ òun yàtọ̀ pé àà ó yẹ kí wo dúpẹ́ fọ́lọ̀ kó dẹ̀ máa ṣe tọ́lọ̀ bàbá rẹ̀ àfáà gbogbo wa ní bàbá rẹ̀ ìyá tó bí ọ kò sí ẹnìkan tó mọ̀ kéw tó yá rẹ̀ nínú gbogbo obìnrin ìlú ṣé ẹ mọ̀ pé specific ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún lẹ́tún fi ràn létí yóò tún jẹ́ kó lè ronú jinlẹ̀ yàtọ̀ sí general ìdẹ̀ra tẹ́ ẹ ti kọ́kọ́ sọ àwọn àfáà nígbà míì ń bẹ èèyàn míì tá a bá fẹ́ bá sọ̀rọ̀ tá a bá rí pé kò ronú kárán létí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún tí ò ṣe fẹ́ gbẹ̀ kì í ṣe tó yẹ kó fi sáfọ́lọ̀ rẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ tẹ́ẹjọ ṣe nǹkan báyìí tẹ́ẹjọ ṣe nǹkan báyìí Ọlọ́run wá fàwọ́ yọ ó wá tún jẹ́ pé wọ́n lò tún wá mọ́lọ̀ èyàn á máa sọ bẹ́ẹ̀ òbí mi àpẹ ọmọ rẹ̀ kalẹ̀ pé ó dẹ̀ mélòó nínú gbogbo àwọn tẹ́ẹjọ wà ní kíláàsì ta lọ san owó iléèwé ilé ẹ̀kọ́ ṣáájú rẹ̀ rí lónìí kò sí sá kí ló béèrè tó ń tó dé bàbá rẹ̀ tó mọ̀ ṣe fún kódà tó béèrè òun ṣe fún ló bẹ́ẹ̀ irú nǹkan yẹn òun àkọ́rọ̀ rẹ̀ lórí àwọn ìdẹ̀ra tó tún yàtọ̀ sí tó gbogbo ẹgbẹ́ kó lè ti bí ìdẹ̀ra yẹn ronú eléyìí kò sí nínú pé èèyàn ń ṣèrè ọkọ lè sọ fúnyàwó ẹ̀ náà obìnrin yìí kí ló béèrè tí mi ò ṣe fún nínú gbogbo àwọn tá a jọ jẹ́gbẹ́ tá a fẹ́yàwó ewu níyàwó tiẹ̀ dàbí tiẹ̀ nínú dẹ̀kùn eléyìí kìí ṣe pé ọkọ yẹn ń ṣe ìrègúnlé lórí kìí dẹ̀ ṣe pé ń sọ wípé ó lọ́lá ju àwọn yòókù lọ ṣùgbọ́n ń sọ àdámọ́ ìdẹ̀ra àrà ọ̀tọ̀ tó ń bẹ fóun yàtọ̀ sáwọn yòókù kó bá lè ṣe kí ni ó lè ronú àwọn àfáàní kò sí láì fi bẹ́ẹ̀ lókùnúgbà tí ò bá ti jẹ́ pé pẹ̀lú àníyàn ìrègún tí ò bá ti jẹ́ pé àníyàn ti fà wọ́n lọ́wọ́n bá fi sọ fáwọn Banu Isra'il pé wa ataakum ma lam yu'ti ahadan min al-alamin ntí mi Ọlọ́run fún ẹnìkan kan nínú àwọn tẹ́ ẹjọ́ ló gbà ó fún yín kí ló dé tẹ́ẹ̀mí rántí ìdẹ̀rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala léyìn lérí wa ataakum àwọn àfáà ní wa ataakum ala wazn mada ata ala wazn mada نعم وآتاكم آتا أتا أتا فعل آتا ẹnìkan ní afọ́lá ẹnìkan ní fa'ala ìwọ níbẹ̀ wa átákún náà kò lè àtá fa'ala àtá fa'ala bó ṣe wá rí yẹn ìtumọ̀ wọn yàtọ̀ síra ìtumọ̀ wọn jẹ́ kí ni ó yàtọ̀ síra ká tó lọ síbi àtá yẹn tàbá ní ṣàfá àfáàkọlá ọlọ́run fún ọlálàfẹ́ ọlọ́run ṣàmójúkúrò fún ọ àfáàkọlá ọlọ́run fún ọlálàfẹ́ ọ̀ndọ́gbà ṣùgbọ́n tó bá ní àtá bí máa na jáà òde àtàkùn ìmáàmù àtàkùn al'imam
ìmáàmù dé wá báyìí ṣùgbọ́n tó bá yẹ pé ata bí máa na àtọ́ ó fún ká fún yà ní nǹkan ni ata bí máa na àtọ́ ó fún nìyẹn ṣùgbọ́n àtà ìtumọ̀ rẹ̀ jẹ́ àkódé ọlọ́run wà átákún ẹwà àtọ́kùn ọlọ́run sì fún yín ní ma lam yu'ti ahadan min al-alamin ìtọ́lọ́run fún ẹnìkan nínú àwọn tí ẹjọ́ ló ìgbà áyà yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba fi sọ ìdẹ̀ra tó ń ṣe fáwọn Banu Israel ọlọ́run sì tún ní kí ànábì Musa alayhi salatu wassalam kó rán wọn létí ìdẹ̀ra náà níparí nínú àwọn ẹ̀kọ́ tá a rí mú jáde nínú àyà yìí ọlọ́run ọba ní idh ja'ala fikum anbiya wa ja'alakum muluka taqdimul anbiya ala al-muluk dalilun ala fadlil anbiya ala fadlil muluk ìyẹn túmọ̀ sí wípé ọlá tọ́lọ́run ṣe fún àwọn ànábì ọlọ́run ó ju ọlá àwọn ọba lọ ipò àwọn ànábì ọlọ́run ó ju kí lọ ó ju ipò àwọn ọba lọ ipò nípò ọba ipò nípò àwọn ànábì ọlọ́run òjíṣẹ́ ọlọ́run àmọ́ kò dọ́gba àwọn ànábì ọlọ́run ga nípò ju àwọn ọba lọ èyí ní ọ̀kan ẹlẹ́ẹ̀kejì lásìkò tá a tún wà yìí ẹ rí pé Yorùbá máa ń sọ̀rọ̀ wípé àáfàá ni bàbá ọba ó dọ́gba pẹ̀lú tó wà ní al-Qur'an náà wa ja'ala fikum idh ja'ala fikum anbiya wa ja'alakum muluka ọlọ́nkọ̀ dáma anbiya kó tó dárakọ̀ àwọn muluka abẹ́ẹ̀kọ́ wal anbiya wal ulama'u warathatul anbiya tani warathatul muluk náà bẹ́ẹ̀ àwọn ọmọ wọn ṣùgbọ́n àwọn àfáà àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run so yẹn túnmọ̀ sí pé tí ò bá sáwọn ànábì ọlọ́run ọba mọ́ àwọn ọba sì ń ṣẹ́kù àwọn wo ló rọ́pò àwọn ànábì ọlọ́run lórílẹ̀ tó jogún wọn al-ulama àwọn onímọ̀ idan al-ulama fadluhum muqaddamun ala fadlil muluk ipò tí wọn àjùlọ tí wọn ó ju tàwọn ọba lọ nípò níwájú Ọlọ́run àti ní iṣẹ́ ìtún ayé ṣe torí pé àwọn ọba náà wọ́n ní bùkátà sáwọn onímọ̀ ká má bàa kọsẹ̀ látara ipò tọ́lọ́run fi wọ́n sí wọ́n mọ̀ bí lọ́wọ́ àwọn àfáà tí wọ́n jó ní mímọ̀ tí wọ́n jó olùbẹ̀rù Ọlọ́run ọ̀dà bóò la ṣe darí ìlú táàfin ní kọsẹ̀ ò ibi tí àwọn àfáà tí wọ́n ti ju àwọn ọba lọ ní àmọ́ nípa pé ká ṣòfin ká pàṣẹ ká lo òfin ká lo àṣẹ àwọn ọba Ọlọ́run kò lè lọ́wọ́ lápèjúwe ní sọjá àfáà nínú ìlú ọba wa pàṣẹ wípé ká má débì kan wọ́n wá ní pé orí rẹ̀ ò pé ní àfáà ní bàbá ọba ọkà bùkù lórí tó ń sọ yìí àbí gọ́ọ̀nà sọ pé kán má ṣe nǹkan kan wọ́n wá sọ pé àáfàá ni bàbá gọ́ọ̀nà kò nídìí gọ́ọ̀nà òkú òbí tó wà yọ́kàn nìkan lọ gbé ọ náà ó sì tí ọ mẹ́lẹ̀ ṣèbọn ra àwọn èèyàn bá sọ̀rọ̀ lóbi ń jẹ́ àfáà ó sì rí tí àká lóbi ń jẹ́ àfáà ńgbà bá tí ọ mẹ́lẹ̀ tó lọ́dún 15 lẹ́wọ̀n gbogbo tó ké ọgbàgbẹ́ so ìjẹ́ ọ̀gá ìjẹ́ aṣáájú ju ọba lọ ó ní nípò níwájú Ọlọ́run àti níbi ìmọ̀ tọ́lọ́run fún àwọn àfáà ìmọ̀ tuntun ayé ṣe àti níbi ikhtiyaj al-muluk ilayhim àwọn ọba wọ́n ní bùkátà káwọn àfáà mọ̀ wà pẹ̀lú wọ́n máa béèrè àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ wọn wọ́n máa béèrè báwọn bóò làwọn ti fẹ́ lòpò yìí táwọn ò ní kọsẹ̀ níwájú Ọlọ́run èyí lọ́lọ́run bá fi qaddama al-anbiya qabla al-muluk bà tó sì jẹ́ pé al-ulama warathatul anbiya
àwọn àfáà tí wọ́n dúró déédé àwọn náà ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run torí pé nínú iṣẹ́ táwọn ànábì Ọlọ́run fi kalẹ̀ làwọn náà gbé lọ́wọ́ làwọn àfáà fi kò dámọ̀ tí wọn náà síwájú àwọn muluk abẹ́ Allah subhanahu wa ta'ala eléyìí tí agbọ́lé ní Ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní àwọn èyí tí a ti ń gbọ́ tẹ́lẹ̀ náà Ọlọ́run jẹ́ kí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa wa sallallahu wa sallama ala nabiyyina Muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk a ń gba ìtọrẹ àánú fún ọmọ ìyá wa mo rò pé adákẹ́ díẹ̀ lérí ẹ̀ látara pé dárṣù ó dáwọ́dú fún àwọn àsìkò kan àtúnfàsìkò yìí rán wa létí àfíṣẹ́bí ilẹ̀ tá ń gbà fún ọmọ ìyá wa tí ó rẹ̀ wọ́n kọ́lọ́wọ́n bá kó bá fún wọn lálàáfíà ìyówó ta ní abùkátà sí ọ̀hún alhamdulillah aláànídi 5 million naira àwọn èèyàn sì ti ń dá sí ó dá ìpówó yẹn tí yóò ti mọ̀ lé ní 1 million gan tí a ti rí náà 900 plus so kọ́lọ́wọ́ bá kí kòkún wà lọ́wọ́ gbogbo àwa tí a ti dá sí ẹjọ́ káwà náà gbìyànjú ká dá sí a ó tún sọ àkáǹtì eléyìí tí a ń gba owó náà sí abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó má ṣàì bọ́ ẹni kọ̀ọ̀kan wá láṣìírí ó sì má dè wá mọ́lẹ̀ kó má fi àárẹ̀ kó má fi dá wa ní agara bi rahmatihi ya arhamar rahimin account bank tí a ń gba owó náà sí òun náà ni first bank òun ni a ń gba owó náà sí so inshallah a pè fún wa 30 60 69 ẹmẹ́jọ dàbọ̀ ẹ̀kọ́ so kí Ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó bá wa fún ọmọ ìyàwó náà ní àlàáfíà first bank 30 69 80 16 12 30 69 80 16 12 30 69 80 16 12 abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala Ọlọ́run kó bá fún ọmọ ìyàwó náà ní àlàáfíà subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh